Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí wa kú àṣálẹ́, mo sì kí wa kú ìrọ̀lẹ́, mo kí wa káalẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí òkun mo kí yín, gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí ọ̀sà gbogbo wa mo kí. Mo kí wa ní gbèje, mo sì kí wa ní gbèjọ. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín, ẹ kú àpèrè. Gbogbo lọ́balọ́ba mo kí yín, gbogbo olóyè lóyè gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Olúwa gbogbo yín ni mo kí o. Mo kí ẹ̀yin tẹ̀ ń fi òótọ́ ọ̀nù jáwé àtẹ̀yin tẹ̀ ń fi òótọ́ ọ̀nù tẹ̀ ń fi ń wàgbò. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ kọ́ ọgbọ́n àwọn àgbàlagbà yìí tá à ń pè ní sáyẹ́ǹsì Yorùbá. Orúkọ ìmọ̀ ọmọ yìí tí ń danú afẹ́fẹ́ rú ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ rí ayé burú púpọ̀, kò sí ohun tí wọn ò lè fi dènà ògo ẹni, kò sí ohun tí wọn ò lè fi dayé ẹni láàmú. Tí ayé bá fi àmì burúkú sí ni lára, bọ́ sọ̀rọ̀ ayé ọ̀gbẹ̀nu ẹ̀ sẹ́yìn, bọ́ wọ̀ láwùjọ wọn ò ní kà ó kún, bọ́ kọ́lé ayé ọ̀pá ọtí wọn ò ní pọ́n ọ lé. Ọlọ́run má pa wá tìbí odò adágún o. Ẹ rí tí ayé bá fẹ́ràn ẹni, ẹni Ọlọ́run fẹ́ràn láyé fẹ́ràn. Tí Ọlọ́run bá ti fẹ́ràn èèyàn kan, ẹ rí pé gbogbo ayé ni ó fẹ́ràn rẹ̀. Tọ́lọ́run bá kọ èèyàn tì, gbogbo ayé wọn ó sì kọ̀ ń tọ̀hún tì. Ẹ rí tí ọmọ bá fẹ́ fẹ́yàwó tàbí ọmọ ń wá iṣẹ́ kan àbí ó fẹ́ ṣe ohun rere kan, ẹ rí àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní ta ń bàbá rẹ̀, ta nìyá rẹ̀, ọmọ ilé ibo ni ọ́, ọmọ àdúgbò wo ni ọ́, ọmọ agboolé wo ni ọ́. Ẹ rí nǹkan ní ìlú wa ní orílẹ̀-èdè Benin, gbogbo ètò tíjọba abẹ gbé kalẹ̀ orúkọ fámìlì ni. Kò sí fámìlì tí wọn ò mọ̀ ní orílẹ̀-èdè Benin. Tí n bá ń parọ́ ẹ máa já mi. Àwọn fámìlì wọn dára wọn mọ̀. Tọ́ba ní fámìlì kìíní nìwọ, fámìlì kìíní ni wọ́n ti mọ agboolé tí fámìlì náà wà. Bẹ́ẹ̀ ni kò sí fámìlì tó dáko tí wọn ò ní dá agboolé náà mọ̀ ní orílẹ̀-èdè Benin. Wọ́n láwọn eléyìí ará àná ni wọ́n, àwọn eléyìí ará aṣáworo, àwọn eléyìí ará àkèrèbọ̀, àwọn eléyìí ará kí ni wọ́n ń pè Kòtónú, àwọn eléyìí àwọn Ègùn, gbogbo wọ́n ṣe dára wọn mọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ní orílẹ̀-èdè Nàìjíríà, bàbá ti ń pé ọmọ Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà wọn ni wàrà ọmọ Ọ̀yọ́ lélẹ́yìí. Tọ́ba ti ń sọ pé Ìbàdàn àjòrò sùn wọ́n ká eléyìí o ọmọ Ìbàdàn rẹ̀. Níbi tọ́ba ti ń gbọ́ tí wọ́n ti ń sọ pé Ìṣẹ́yìn Orò ọmọ Ẹbẹ dí mọ́ kọ ìlú tiwa nù ni. Ẹ̀rí nǹkan. So nǹkan yìí
táyé bá wá tọpasẹ̀ èèyàn tí wọ́n rí i pé àwọn bàbá wọn ò gbin nǹkan rí kalẹ̀, wọn ò ní jóore èèyàn tẹ ọmọ tí ń wá oore lọ síbẹ̀, wọn ò ní jọ̀wọ́ rẹ̀ ọ̀tẹ̀rẹ̀. ṣùgbọ́n tí àánú tí bá ń bẹ lára ọmọ yìí, tọmọ yìí bá débi tó ti fẹ́ gbà nǹkan kò sí ni wọ́n ní ọlá pé ọmọ yìí ọmọ dáadáa ni ọ́ ẹ̀rí nǹkan níbi wọ́n parí ọ̀rọ̀ sínú yàn. wọ́n ní àyọ̀ǹda rẹ̀, wọ́n ti fojú fo gbogbo àṣìṣe táwọn bàbá rẹ̀ ṣe. wọ́n ti fi orí jì àṣìṣe táwọn ìyá rẹ̀ ṣe. wọ́n ti fi orí jì àṣìṣe táwọn bàbá ńlá agboolé wọn ṣe, ẹ̀rí nǹkan. ìwà máa ń dènà ògo o. ẹlòmíràn máa sọ pé kí ni bàbá yìí ń wí, ìwà máa ń dènà ògo, ìwà sì máa ṣínà ògo. wọ́n sọ̀gbọ̀n ẹ̀yẹ́nu fún ọ ní ọ̀jẹ́, èèyàn mélòó ni ìwọ gan rẹ́rìn sí. nígbà tí ọ lọ ṣọ́ọ̀ṣì, pásítọ̀ ní ẹ̀ máa gbààwẹ̀, wọ́n ní ẹ̀ máa ṣe ọgbààwẹ̀ ọ̀ṣàdúà, á ṣe sàárà àtọ̀ ni. kò sí bó o ṣe ní ìṣètọrẹ àánú, wọ́n bá ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ ṣètọrẹ àánú. níbi ìtọrẹ àánú tẹ́lòmíì wá fẹ́ ṣe yìí ṣe árími ní òfìsè ìnira, sàárà ìnira lẹ́lòmíì máa ṣe, ìtọrẹ àánú ìnira lẹ́lòmíì máa ṣe. ẹ̀rí nǹkan, ìtọrẹ àánú ìnira òun lẹ́lòmíì máa ṣe. ọlọ́run má jà yóò ti oore ìnira sí wa. wọ́n wá fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì kékeré yìí. ìfẹ́ràn, àwọn bàbá wa máa lò ó torí pé wọn ò mẹ́ni inú ń bí, wọn ò mẹ́ni inú rẹ̀ dùn, ṣùgbọ́n tí wọ́n bá já sára, ẹni tí ń bínú wọn gan fúnra ẹ̀ ni wọ́n wàá fẹnu ara ẹ̀ sọ. wọn ní orí ní túmọ̀ ẹnu. gbogbo bí n bá dé, gbogbo ẹni ó dì mí sínú, wọn tú ohun tí ń bẹ nù wọn, wọn ó tú fún mi. ìfẹ́ ká lọ jìnnà lórí ọ̀rọ̀ tí gbólóhùn tí mo fẹ́ máa sọ, ká kọjú mọ́ èyí tá a fẹ́ ṣe gan. ẹ wọ kòkòrò yìí, wọ́n ń pè ní ìkàmùdù. kẹ́lẹ́ bá a dá ọmọ dáadáa ló lè ń gbé àwòrán yìí wá o. ìkàmùdù ní ìlú ọ̀dọ̀ wa lọ́wọ́ àwa máa pè ní ìkàdù, ṣùgbọ́n àpapọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí wa ní ìkàmùdù. eléyìí yàtọ̀ sí ìjàlọ o, tá à ń pè ní ìjàlọ, tá à ń pè ní èrò, òun kọ́ leléyìí o. ìkàmùdù rèé kí máa wà lábẹ́ iṣu tí èpè tí ìkàmùdù bá ta iṣu náà kòrò ni. ṣẹ́rí kòkòrò yìí, ẹni ọlọ́run bá ní kó rí i kọ́ pọ̀, kàbíyèsí àwọn àgbẹ̀lẹ̀yàn lè bẹ̀. tẹ́ bá rí tó pọ̀, tẹ́ kójọ tó pọ̀, báwo lẹ́ ṣe wá ṣe, báwo lẹ́ ṣe ṣe. ọ̀sẹ̀ ìdúrà olóye àwọ̀ ẹ má fi mí sílẹ̀ fún yàyà. ayé tèmi ṣe bí wọn ò dákẹ́. oyún dọdún kan wọn ò dákẹ́. ṣe rí ètò yìí tó bá dọ́wọ́ yín, ẹ má dé mọ́lé, ọlọ́run ò ní dèrè ayọ̀ yín mọ́lé o. ibi tẹ́ lérò Olódùmarè yóò máa fìrè ayọ̀ yín wá yín rí. tó bá ti wá rí fídíò yìí, tó bá jẹ́ pé YouTube ní dáńlódù ẹ̀, share rẹ̀ fáwọn èèyàn, wọ́n jàǹfààní ẹ̀. èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ odò àgbà. àìmọye ọmọ àdá àgbà ló ti pọ̀ lórí afẹ́fẹ́ o. ṣùgbọ́n bí tẹ́ ẹ bá ti gbọ́ Lukman Ayédáre, tètè nínú o. kálukú lọ́mọ ọ̀dọ̀ bàbá rẹ̀ tó ti gbọ́gbọ́n. ṣé ń gbọ́, tẹ́ ẹ bá rẹ́nìkan tọkọ ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti wá rí Lukman Ayédáre ń bẹ, ẹ gbà pé kìí ṣe mi. gbogbo yín lẹ sì dóhùn mi mọ́ o, ohùn mi dá yàtọ̀ o.
ọ̀rọ̀ tá ń bá bọ̀ ṣe rí ìkàmùdù yìí ẹwà akọ́pọ̀ egbò ìfọ́n tútù ẹ̀gùn papọ̀ egbò ìnábìrì igi kan ní jẹ́ igi ìnábìrì ẹ gbọ́ ní ọ̀dọ̀ wa lọ́hùn nílùú Ìṣẹ́ a máa pè é ní ìnábì àwa pè é ní ìnábì ṣùgbọ́n ní tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí ìnábìrì egbò ìnábìrì kìí ṣe ewé tó mú rárá o tí Yorùbá bá ní kò mú ìyẹn ni pé kìí ṣe ewé tó wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ o ẹ wàá wá ewé iná pupa tẹ́ ẹ bá rí ewé iná pupa ẹ lo ewé iná funfun ẹ̀gún pẹ̀lú ẹ̀ ewé sìkímìnì àwọn ẹlòmíràn pè é ní sìkírímìdì tútù rẹ̀ pẹ̀lú ewé òmísìmísìn pẹlẹbẹ gogoro wà o pẹlẹbẹ onítàkùn òmísìmísìn yìí àwọn ẹlòmíràn máa pè é ní ewé mẹ̀sẹ̀mẹ̀sẹ̀ ẹ gbọ́ àwọn mìíràn máa pè é ní ewé mẹ̀sẹ̀mẹ̀sẹ̀ tọ́ ẹ̀gún gbogbo ẹ̀ ẹ̀pápọ̀ ẹ̀tútù ogún èso àǹbèrè díẹ̀ ẹ̀rọ la fi sí kẹ lọ́pọ̀ mọ́ ọ̀dọ̀bẹ̀ ṣó ti kúnná ó ti kúnná ẹ̀dà méjì ẹ bùdá kan sínú ìpara ẹ pòdá kan mọ́rú ọ̀sẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ìbá ìjọsìn olómi ẹ pò pọ̀ mọ́ Ọlọ́run ọba o wòmí tẹ́ ẹ bá fún ọmọ yín obìnrin tí bá ń lò ẹ sọ fún o kó ṣọ́ra fóbìnrin fọkùnrin o àwọn ọkùnrin wọn máa yọ ọ lẹ́nu mo bá yẹlẹ gbọ́ ohun tí mo wí ṣé rí ìwọ tó bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe tí ọ̀pọ̀ lọ wá gíláàsì yìí kọ́ wá kó ọṣẹ yìí sójú ẹ̀ ibẹ̀ ni o ti máa bù ú ẹ̀ ọ̀dọ̀bẹ̀ èèyàn lè sí síbẹ̀ kéèyàn púpọ̀ máa bù ú ẹ̀ ní fámìlì kan ni o a lè ṣe kéèyàn 100 olówó o èèyàn ní 1 million lè lò ó ẹ̀ níbẹ̀ lọ́hùn kọ́tán ìyọ́kù ìsìnfi lẹ́sì yọ bá yín lára mu èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà kọ́ mo ti sọ fún wa ní ọdún mọ̀ sọ̀rọ̀ ń bi eku así mo ní kòkòrò kàmùdù màá sọ wúlò rẹ̀ fún wa eléyìí náà tún jẹ́ part 1 mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ asínrín o part 2 rẹ̀ mo ń padà bọ̀ wá. nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group wa jẹ́ 21 Life Spiritual Solution ẹ̀rí yẹn 10 ni ẹ̀rí olómi tútù ọba ìràwọ̀ 11 lòun ṣẹ̀ríkó di 21 ọ̀fẹ́ ni gbogbo àwọn eléyìí o ẹ̀ ní sanwó kankan ń bẹ̀ o ṣùgbọ́n léèwọ̀ ẹ gbọ́dọ̀ sẹ́ndì fídíò síbẹ̀ ẹ gbọ́dọ̀ sẹ́ndì líǹkì kankan síbẹ̀ ẹ gbọ́dọ̀ sẹ́ndì stíkà síbẹ̀ tẹ́ bá sẹ́ndì gbogbo eléyìí ìta ni wọ́n yọ yín kúrò lọ́wọ́ kan ni ṣùgbọ́n tẹ́ bá bẹ́ẹ̀ sọjọ́ ọ̀bí ẹ sẹ́ndì fọ́tò ẹ̀yọ̀ kan èmi lágbájá ò ní lọ́jọ́ ọ̀bí mi ẹ ṣàdúrà fún mi ayé ọ ṣàdúrà fún wọn níbi tó bá wà group 1 ló wà ní group 2 ní group 15 ní 13 ní wọ́n ṣàdúrà fún mẹ́ group kan wá ń bẹ òun jẹ́ yàrá àṣírí secret room là ń pè òun jẹ́ home spiritual solution tẹ́ bá lálà ẹ lè béèrè aláyín bẹ́ẹ̀ á ṣàlàyé yékéyéké fún yín pẹ̀lú ntẹ́sìsì láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan tá a fi fún yín ní ntẹ́sì ń bẹ̀. bákan náà gbogbo sẹ́ta bá ti sọ tí ó bá yé yín á ṣàlàyé ẹ̀ fún yín dáadáa ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wọ bẹ̀yẹn 5,000 naira lẹ́sàn. ní èdè Kútọ́nù sẹ́ẹ̀mì làwọn pè sẹ́ẹ̀mì tí í ṣe àpò 5 Kòtónú àpò kọ̀ọ̀kan ọ̀nà 5 sẹ́ẹ̀mì ṣùgbọ́n ní ti Nàìjíríà 5,000 yìí jẹ́ bẹ́ẹ̀ á dára fún wa kò ní dá alẹ́ mọ́ wa lọ́wọ́ o tí bá fẹ́ darapọ̀ mọ́ wa nọ́mbà wo ni tó jẹ́ gbogbo bí n bá lọ tó jẹ́ pé direct line ni òun ní kọ́kọ́ pè yìí ẹgbẹ̀ẹ́dù kẹ́ mú mọ́wọ́ tẹ́ bá kọ gbọ́ nọ́mbà mi tí ó bá lọ ṣùgbọ́n tẹ́ bá pé WhatsApp eléyìí ó lọ ọyẹ máa kọ́ o
plus 23480 3298 3298 plus 23480 3298 3298 àkọ́kọ́ nù. Ẹlẹ́lẹ́ẹ̀kejì plus 23480 890 38658 plus 23480 890 38658. Nọ́mbà kẹta plus 23481 86 86 98 99 plus 234 81 86 86 98 99. Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin plus 234 81 33 155 111 plus 234 81 33 155 111. Ọ̀yá ẹ̀já bọ́ síbi nọ́mbà orílẹ̀-èdè Benin. Tọ́ plus 229 54 65 1928 plus 229 54 65 1928 àkọ́kọ́ nù plus 229 54 65 1929 plus 229 54 65 1929. Á dára fún wa o, kò ní dá alẹ́ mọ́ wa lọ́wọ́ o. Níbo ni mò ń gbé? Mò ń gbé orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ bíbí ìlú Ìsẹ́yìn ni mí, mo sì tún nílé ní orílẹ̀-èdè Benin. Níbo lọ́dọ̀ mi ní Nàìjíríà ò sáà ti wọ kọ̀ọ̀kan ọlọ́ọ̀lọ́ Ìkòròdú. Wọ́n bá ti jẹun ní gáràjì Ìkòròdú, wọ́n mọ́tò ti ń lọ báyé kù. Ó ní ẹjọ́ o, Emily bus stop ní ti bọ́lẹ̀ o. Inú ọkọ̀ báyé kù lọ́wọ́ o, sọ fún wa pé Emily bus stop ni wò ó ti bọ́lẹ̀. Emily bus stop tó bọ́lẹ̀ Emily street náà lọ ń bọ̀ wá. Number 50 lẹ́gbẹ̀ẹ́ lọ́ọ̀yà adára fún wa o, kò ní dá alẹ́ mọ́ wa lọ́wọ́ o. Tó ẹ̀yin èèyàn wa, ẹ̀yin ará Abidjan, ẹ kú àmójúbà mi o. Àpàdé láyọ̀ agbára Ọlọ́run, àpàdé láyọ̀. Mo dé tán. Ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ báyọ̀ wà ní Abidjan, ó fẹ́ bá mi sọ̀rọ̀. WhatsApp nọ́mbà àkọ́kọ́ yẹn ibẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀. A sì fún yín lábọ̀. Adára fún wa o. Ire o. Ire kàbìjì nílé gbogbo wa o. Ọdún méjì kò bá kan náà ní. Ọdún mẹ́ta pé ó yí dá. Ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí. Oyún ga sí ọmọ ò wáyé. Ayé wọnú òkùnkùn bírí ohun gbogbo lókùnkùn bírí. Kí ni mo ṣe? Kí ni mo ṣe?